sọ fún mọ́mì sọ́run pé mo ti kọjá tuntun dé o wọ́n ti kọjá dé o kọ́ wọ́n bá mi rajà o ṣe ojú òní tiẹ̀. àwọn ọjà ìṣá. Rookie baby o the gorgeous lady ẹlẹ́yinjú ẹ̀gẹ́ ó jẹ́ ṣe jẹ́jẹ́ iṣẹ́ bá pọ̀jù lára aṣọ ó lè bá aṣọ jẹ́ o ìjà tó rí yẹn ó lè bà beauty rẹ jẹ́. Kí bèbí ọmọ alájà ó jẹ́ ságbẹ́jẹ́ mọ́ wọn o má lọ ṣàyà gbangba ọ̀kẹ́rẹ́ torí ó ṣàyà gbangba sọlọ́dẹ ọlọ́dẹ ò ṣe méjì ó lè fi yí ta. Rookie street fighter. Ẹ jọ̀ọ́ ìkọ́nà guest mo wá pàdé ní báyìí. Ẹ jọ̀ọ́ kí lorúkọ? Mr. Shemilogo. Ṣògo. Actually, lára àwọn orúkọ tó wà mí báyìí kò sẹ́yìn bọ̀ tó fi Ṣògo register tó. Àtọ́dù ló ti ń pèrè kí n máa bọ̀ mí báyìí náà. Àmọ́ báwo ẹ ṣe lè describe wọn báwo náà ṣe rí náà? Ṣé rí ẹni tí mò ń sọ yìí kò really la púpọ̀ báyìí kò dẹ̀ really ga náà ó dúdú báyìí. In fact mo wọ heels ni ò ga tó rárá. And àti èdè mọ́ fún wọn kún wa ìkẹ́dẹ̀ yìí fún wọn fẹ́ forúkọ wọn lodging hotel so. Bẹ́ẹ̀ ṣe sọ a ní guest kan lókè tí ó jẹ mọ́ bẹ́ẹ̀ ṣe describe ẹ̀ àmọ́ èèyàn wà lọ́dọ̀ wọn. Èmi náà ń dúró látàrí rẹ̀ ṣe pé kí n lọ fẹ́ ṣe tó sọ̀rọ̀. Èèyàn tún dúró látàrí rẹ̀ so rúùmù lẹ́nu wà yẹn náà. Room 110 náà wà. Okay in fact ẹ bá fi mú kó. Ẹ ṣe mà ẹ ṣe. Ṣorí gbogbo èyí tó ṣe ń sọ yẹn àmọ́ ni o kò máa rẹ ẹran eré tíyàwó ẹ̀ ò tí ì ṣe fún ẹ rí gbogbo ẹ̀ pápátá ni màá ṣe fún ẹ. ta ni ẹ. wo pàtó ọmọ ọ̀rọ̀ nìyẹn ló àwọn wo máa jọ ẹ lójú ẹ ìrìnsẹ́sẹ́ òṣì yẹn ó má bọ̀jà rẹ bébí mi kò jẹ́ ká òwò àtọ́jú mi kan tuntun. mo fẹ́ tọ́jú ẹ̀ pa ni gbogbo erékeré tíyàwó ò ṣe fún ẹ gbogbo ẹ̀ pátápátá ni màá lọ́wọ́ fún ẹ lálẹ́ yìí. ta lé méjọ ìjọba ni mo dé tó ń ṣe tó bẹ balẹ̀kùn jẹ fún mi. ẹ kí ló dé. tí mo lè sọ ni ìwọ bí ma sọ fẹ yé wọ yé ṣọkọ yé ṣọkọ yé. o ló yá wẹrẹ wàá gbà. ṣọkọ. wàá gbà oníwèrè ni ẹ ọtọ fún ẹ ò gbà. fóònù wà sára àwọn àni mọ́tò fóònù ṣọkọ ó lè fi wọ́n yára wò. In fact. ṣe ti wá rí ìsìn ṣé mo try ṣá. ó kọjá try ọmọ tó bá ní pitch tẹ àgbàlá tó nù jẹ́ kí n ráyè yóò yẹ ju àwọn passes yẹn wò dẹ̀ mọ́ pé wọn náà gbádùn ẹ. Anyway èmi gan mọ̀ wípé nǹkan tí mo ṣe lé ní tí rírà ò lè ṣe kọ́tà ẹ̀. Ọmọ stature tiẹ̀ sí ti tó rira orí tiẹ̀ ni ó kéré so ó fún mi láyè láti ju àwọn passes yẹn bó dẹ̀ wọ́n gbó débẹ̀ àbí. ṣé wọn náà ti wá rí nsìn gbogbo àti mò ń fi ara mi tí mo fi ń ṣàǹṣe sí ẹ pé kò tiẹ̀ lè wù mí o ṣe bí ipò tẹ̀rí mi níbi tí mo wà. Anyway mo promise ẹ pé this is just the tip of the iceberg. The next time àwọn máa ríra àwọn styles ti máa fún ẹ wọ́gán ọlọ́run jẹ́ pé ìdílé kò lè. èmi gan wà lé ọgbọ́n wà lé gbogbo pẹ́sọ̀ gbogbo ẹ̀ agún gbogbo ẹ̀ ni máa lò. òun náà ní fún òbádùn kan tó ṣẹlẹ̀ náà. Anyway wọn náà bá dùn. alájà àrùkàṣẹ mi ó ṣe lẹ́gàá mi o mo kà má ní o mo ṣe bí ṣe mú rẹ ọ̀làjì o bí ṣe mú rẹ kọ ọ̀rọ̀ sùúrù kọ bí ṣe mú ní pẹ̀lú ọkùnrin nínú yàrá mo lọ kí ẹ pa ní ọkọ̀ ó sájáde nínú. àbúrò ti pè wá. wàhálà ẹ̀ tí èèyàn bá ṣe pé mo ti jẹ́ lọ mi
ọ̀rọ̀ tó ń sọ yìí ń pé wọn gbọ́ o wàláhì wọn ò tí gbà ìdí rẹ̀ o Rúkà tèmi ọmọ tá a bí lọ́nà ti mùsùlùmí tá a fi ẹ̀sìn lé lọ kí n má tàn ọ́ jẹ sórí mo ṣe tó ìyẹn dàgbà tí ọba mọ̀ wàláhì mo fà Al-Kùránì búra fún un n ò dó tẹ́lì rí ìwọlẹ̀ ní àkọ́kọ́ tó mú mi wò tẹ́lì o bírèkì rẹ́kọ̀dù náà ayé mi pé mo wò tẹ́lì lálẹ́ wàláhì Rúkà ìmáàmù lè ló kó ń jọ́ náà bí àbí ìyá Rúkà ni ẹ wà pé ó gbé wá sótẹ́ẹ̀lì jẹ́ wá sọ kẹ́ni kan fún ọ sórí inú ọ̀rọ̀ tó bá ṣẹlẹ̀ báyìí kí èèyàn bá kọ́mọ́ bá máa ṣẹ lọ́hùn kí èèyàn máa ṣètò àti wọná fúnra rẹ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam ojú oyé wa ó ní bí àdìsí bá ti takò Al-Kùránì àbọ̀ ọ̀bọ̀ àná mi wàláhì ó ní ká gbé àdìsí ó ní torí pé ìtàn ànábì àtàwọn sàbí ẹ̀ ni Al-Kùránì la ilaha illallah Muhammadu rasulullah ọ̀rọ̀ Ọlọ́run ọba ni inú ẹ̀sẹ̀ rí àwa ànábì sì jẹ́ kó yé wa wípé ọ̀gbádùn mi ó ní wípé tí a bá fẹ́ pé takọta bó bá ṣe sì ná ó ní ká wá ẹlẹ́rìí mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ látòrí èkíní dé kejì dé kẹta dé kẹrin bẹ́ẹ̀ ni tí wọ́n sì rí sí pé bí ẹ ṣe ń ṣe báyìí ní ẹ ń yọ báyìí tó sì rí. kò jọ yín ni. nǹkan tí mo rí nìyẹn o tẹ̀ kí. ẹgbẹ́ ọkùnrin lọ́tọ̀ tẹ́lẹ̀ yìí o tí o bá sì ti yín ni màá pa ọkùnrin tí mo bá lọ́dọ̀ ẹ̀ ni. ó dọ̀ ohun tí ẹ yà Rúkà ẹ ṣe sùúrù ẹ̀kọ́ tí ń sojú mímu báyìí o yà Rúkà ọ̀láyẹ lónìí ó rí ọmọ àsìdáni ṣẹlẹ̀ pé ọmọ mùsùlùmí kì í dílé lé wàrà tó mú Sẹ̀kínátù. àsìkò wá àsì tí mo máa ṣe lágége táwọn jẹ̀mọ́ máa rẹ́rìn àti ẹlẹ́yà mi wọ́n ń ṣe tí mo máa sọ wípé àmọ́ ọ̀rọ̀ ilé ayé wọn ti pọ̀ nílùú wa yìí àṣìlẹ̀ ọ̀dọ̀ mi làsìdáni fi kọ̀ǹtínà já wọn sí Sẹ̀kínátù tí ẹ̀dùn náà irun orí rẹ̀ sí irun ọgbọ́n lélẹ̀ ni irun ẹgbẹ́ bá a ṣe bí ọtọ́ bẹ́ẹ̀ làfa àbọ̀bẹ̀ náà yá rẹ ni. ẹ mọ̀ pé skul òun ti ń bọ̀. dẹ́gbà sọ́ọ́dún la lè wù lórí ẹni ọlọ́rẹ́ ń tiẹ̀. ẹ jẹ́ ká tiẹ̀ yìí lákàtà lọ́nà ká wá fàbọ̀ bẹ́ẹ̀ dì. kí n tiẹ̀ wo ìjọ mọ̀ pé èmi wà lára àfáà tí ń bọ́ lọ́sọ̀rọ̀ tó lọ ń gbọ́ o tẹ́ ẹ bá jẹ́nu obìnrin ni ibi ọjọ́ kù sí àwọn gbọ́ irun kan tó kù tá kì í àárọ̀ la ni àṣùbà tó bá gbọ́ ọ̀la wọ́n kí bá ń jẹ bára yín nu náà ni ẹ̀yin ọmọ àṣìdáni mọ̀ ń sọ̀rọ̀ kíndà ìdúró kílómítà rẹ̀ ti ṣe pẹ̀pẹ̀pẹ̀ òfin bú mi lọ́wọ́ ọdún èmi ni hún èmi lè bẹ̀rẹ̀ abọ́sìkà èmi lè máa ń ṣe àbá àti ìtọ́rọ̀ ọjà lọ́wọ́ ẹ̀yẹ ẹni bá ń bẹ̀rẹ̀ òye bẹ́ẹ̀ yẹn fa ẹ̀yin ẹranko játijàti ó fojú lẹ̀ ń tọ́ ìpẹ́ǹpẹ́jú ọ̀dọ̀ àsìnà náà ni ó sì náà fábíríkà ẹ̀yin adójútì ni ọmọ tẹ̀sí gbẹ́kẹ̀lé. ọmọ ọlọmọ wa wà ní hòtẹ́ẹ̀lì òun kọjá inú tó wà ní. àbọ̀bọ̀ mú kọ́kọ́rọ́. ẹ̀jẹ̀ ká lọ. rárá ọ̀fẹ́ ní àwọn lọ́wọ́. bàbá ẹ̀ ní òun wá. torí Ṣèkí àwọn àgbà ní pé o lè nílẹ̀ sí olè tọ̀. mo mọ̀ pé o ti ń nábì dáadáa mo mọ̀ pé o ń nábì dáadáa àti ọmọ náà fi kìdá ẹjọ́ rìn káàkiri ó yá gbà lọ́ mi. ọmọ àsìdáni àbẹ́ ìrórí ọmọ tèmi ṣé bí mo ṣe bí ọ̀rẹ́. ṣé ló wà lókè. tẹ̀lé ẹ mọ̀ náà àbẹ́ ẹ̀rí ẹ̀rí. tí a bẹ mọ ọmọ ẹ débi kọ́ ọ wọlé ẹbí lọ́sàn fún ọ kọ́ ọ wọlé sí àhìnrì náà bí ẹ ṣe bẹ́ẹ̀ o. má ṣe fílì ní ti bọ́ńdà. láìláìláìlá Muhammadu rasulillah sallallahu alaihi wasallam. Kò ṣe bẹ́ẹ̀ máa mi kò ṣe bẹ́ẹ̀. Àwọn ọmọ mi mo gbé ọmọ ẹ ẹbí parọ́mọ ẹ Rúkà ló ń tẹ́lẹ̀ ìwọ ọmọ mi ni. kí lè léyìí ayé ẹ bàjẹ́. iṣẹ́ àpò ẹ̀dà. nàró bàbá ẹ bẹ́ẹ̀ ọ̀sán ṣe ní òtún sí ìlú. nàró sókè sẹ́. ṣáàkì ní òtún Rúkà ó ṣì kẹ́mi o. sọmọ mi sùn bọ́ wá tóbi náà rẹ̀. ọkọ̀ mi lábọ̀ mi balẹ̀. Rúkà máa gbọ́ máa fara balẹ̀. débi mò ń wí fún Ṣèkí yìí nísìn ọmọ àsìdáni èmi mò ń sọ fún nísìn kọ́ni mi kọ́ mọ̀jẹ̀ ọjọ́ ọmọ àsìdáni àmọ́ tá a bí tá a fẹ̀sìn lé lọ tẹ́gbẹ́ gbogbo gbìyànjú
lèmi àti bàbá yín ti ṣe lórí ọ̀nà ẹ̀sìn dẹ́gbẹ́ ọlọ́run kan ti gbà fún ọ wípé ayé ti ní yàrá kọ̀ọ̀kan ní àlìjánà ẹ sáfẹ́ ẹ fẹ́ bọ́tà lágídí ẹ fẹ́ wọ náà já àná mọ̀ bọ́ àyín sórí tí n bá rọ́ọ̀lù ọ́ máa gbọ́ ìgbóòjò òun lójú báyìí lọ fọlábalẹ̀ kó o jẹ máa bọ́ máa dá mílíọ̀nù máa ń bèèrè lọ́rẹ̀ bọ́ àyín ṣé ngbà tó ń bọ̀ lásọ yìí fò mọ́ ọ́n àbí mo ṣe màmá rà ní tó fi ná bí. bó ṣe ń wọ̀ wá nìyẹn bó ṣe máa ń wọ̀ wá bí nìyẹn. ó ní ètò tí ẹni kò bú ọyẹ sókè ẹni kò bọ̀ sókè ó tún lé ètò wà pẹ́ńpẹ́lẹ́ ní díẹ̀ rúkà yá pẹ́ńpẹ́lẹ́ tó wà ní díẹ̀. rúkà a lè máa wo ọ̀rọ̀ yìí hàn bí mo ṣe ní kẹ́ yọjú sí i. ẹkún ló ti fẹ́ pa wá nínú ilé yìí. òun ò ṣe bẹ́ẹ̀ òun tó ń wí nìyí. ṣùgbọ́n èmi gan fúnra mi mo jókòó mo wò wípé ṣé bó tiẹ̀ ṣe wà lákàtà mi bíbá ṣó bójú mu ni. ìyẹn ni mo ṣe sọ wípé kẹwàá bẹ ṣe máa bóun àtọkọ ẹ tẹ máa bá wọn yanjú ọ̀rọ̀ wọn kó má dàlé mọṣú sí bíbá kó padà sọ́dọ̀ ọkọ ẹ àbí pé ta ni mo fẹ́ pè mo wọ̀ tó mo wò sí mi ò réèyàn pé àfẹ̀yìntẹ́kù fún bàbá náà mo kú lé pè kò dẹ̀ sí ìtòṣẹ́ yìí ń bẹ ojú yìí ní gbogbo ẹ̀ ṣe ẹ ṣáàbà mi bẹ ọkọ ẹ̀ ní ẹ jọ. mi ṣe pẹ̀lú mi ní. gbẹ́nu ẹ dákẹ́. Ṣẹ̀kí. sá. ọmọ tí mo bá sọ̀dọ̀ lòun ti gbọ́ náà mo ṣe wí lẹ́nu ẹ Ṣẹ̀kí. naam. Now, bá ní proverb ni. Naam! Ṣẹ̀kínátù! Naam! Níbo ló ti gbọ́rọ̀ tí mo bọ́ sọ ni? Ebi fún ẹ lọ wá bẹ̀ mí. Wọ́n tí mo ti wò pé ìfún ẹ̀gbọ́n mi lọ jáde pọ̀ já fún ìyá ẹ̀jẹ̀. Àbí torí pé mò ń bọ̀ ló jẹ́ kẹ́ ẹ borí ẹ̀bẹ́ fààyè ojú gan lẹ̀. Ṣé mi ń borí tẹ́lẹ̀ ni? Ńgbà náà kọ́. Ńgbò ń borí tẹ́lẹ̀ tó bò wá ńkọ́. Àbí ìwà wo ló bò? Tó ń bá yín máa jẹ́ fún mi. Ṣẹ̀kí ó jẹ́ tó Ṣẹ̀kí dẹ́pẹ́ ọmọ mi ní láti ilẹ̀ wá dẹ́pẹ́ kéèpé ọmọ oṣù mélòó kan tán tọ́rọ ìdálẹ́nu tó ti máa léèfù tán ọkàn fẹ́ bá yín àmọ́ jẹ́ fún mi ó lóun ò sí ọ̀dà dúró ibi tó wà olóòsí hòtẹ́ẹ̀lì ṣé bàbá ìyá rẹ lọ kọ́ ibẹ̀ ni o àbílẹ̀ mọ̀lẹ́bí ìyá rẹ wò lọ́jẹ́ èmi ni o mi bá ti ń béèrè lọ́ọ̀rẹ́ ni ọmọ dá mi èkejì ṣàlàyé fún mi ṣé aṣọ tó wọ wọn fọ́ọ̀sì ẹ̀ṣẹ̀ ọlọ́run ni. ẹ bá wùlẹ̀ jẹ́ ká tó káwọ́ àkàṣe yìí tó ti yé yín bóyá ò ṣe bó ṣe ó ti lóhùn ò ṣe ẹ jẹ́ ká wá gbàgbé àtúnṣe ni kẹ́ jẹ́ ká wá àmọ́ tẹ́ bá wá di pé ẹ fẹ́ ṣe àtúnṣe kó wà bí èmi ò lè jọ wà bí mọ́ torójú ń ti èmi ẹ kúkú mu lọ sọ́dọ̀ yìí kó wà lákàtà yín. ìgbà láàárọ̀ tádúgbò rẹ̀ ń soge ojú ń tiẹ̀ ọmọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ lọ́ọ̀ máa bọ́ ọmọ rẹ sọ tí yóò tọrọ wo nílé iwájú ó yẹ o ọmọ tó bá dá ti bàbá bẹ́ẹ̀ mo sọ fún un ẹni tí ọba dá ohun àtìyẹ́ ẹ̀ ni gbogbo onímọ̀ kan ń wò yín láti jẹ́ ẹgbẹ́ ẹ̀ ń dálé mọ́sùn wọ́n ẹ̀ dálé mọ́sùn lẹ́ẹ̀dẹ̀ rábà tèmi kò ṣẹlẹ̀ rí ìmọ̀ tán lé ìyá rẹ o àmọ́ ń lé rábà tèmi wọ́n ẹ̀ dálé mọ́sùn tẹ̀ ẹ̀ lóná ìyàrúkà kí ló dé tí màá sọ̀rọ̀ tó kàn máa ń lọ báyìí tó máa padà lọ bò mí èmi èsì akọ̀wé ńgbà tá a fi àbọ̀ tí bàbá ni èmi àtẹ̀gbọ́n mi àjọ wá ní tó ọ̀nà tí ń jọ́ta tọrọ rẹ abábúrò ìyá rẹ kan tí ń lọta lẹ́nu ọ̀nà àbáwọlé tí màmá rẹ fi sáré wọlé lọ́tẹ́ fi lọ wẹ̀ wù pẹ́ pàlejò ń bọ̀ sọ ọ̀nà tí n ò kéré dákun mo tún bẹ̀ ọ́ mo fi ànábì mọ́ ọmọ sára mo fi bẹ̀ ọ́